ẹ kú dédé àkókò yìí ní gbogbo tẹ́tí láǹfààní láti máa wò wá tẹ́tí ń gbọ́ wa ọdẹ ọdún bí ṣe dáadáa la bá yín ṣàlàáfíà lẹ́wà bá a náà ṣe wà lálàáfíà ọlọ́wọ́n bá mi Èdùmàrè kò ní jẹ́ kiri àtayọ̀ kó fọ̀dẹ̀ wálẹ̀. MC Oluomo ẹni tó jẹ́ ààrẹ fẹ́ gbé àwọn onímọ́tò lórílẹ̀‐èdè Nàìjíríà NURTW kí ló ṣẹlẹ̀ láàrin MC Oluomo àti Adeleke Davido òǹkọrin tàkasúfèé tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ṣé MC Oluomo tí ò lè sọ òyìnbó jágara MC Oluomo tí ò lè construct sentence kan MC Oluomo tó sọ pé kùdùsì fún yín Davido ló sọ bẹ́ẹ̀ fẹ́ MC Oluomo ṣọ́rọ̀ yóò wá pọ̀ jù ṣẹgbẹ́ ń gbígbó àbájùmọ̀bí ṣé MC Oluomo wá ń ṣẹgbẹ́ orí Davido ni MC Oluomo tó jẹ́ gáràjì lásán ló ti já àwọn ọ̀gá ẹ̀ ṣé Davido gan wá wà nínú ẹgbẹ́ ẹ̀ka tá a bá ń sọ̀rọ̀ owó tá a bá ń sọ̀rọ̀ ipò ṣáwọn mọ̀lẹ́bí Davido ṣọ́wá kéré ni ṣé mọ̀lẹ́bí Davido ṣé MC Oluomo lè máa wá sọ̀rọ̀ níwájú wọn ni tá a bá ń sọ̀rọ̀ nípa wípé àwọn onímọ́tò àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́mc Oluomo jẹ́ Davido Adeleke òǹkọrin tàkasúfèé tó gbayì tó gbẹ̀yẹ lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri àgbáńlá yìí táwọn èèyàn mọ̀ dáadáa ní ìdílé tó ti wá ní ìdílé àwọn Adeleke tí wọ́n lówó tí wọ́n lè kàn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó jẹ́ àbúrò bàbá rẹ̀ iná lẹni tó jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ọ̀rọ̀ yìí ló bẹ̀rẹ̀ sí ní tàn kálẹ̀ káàkiri pé sọ̀rọ̀ yìí gbẹnu Davido láti máa sọ pé MC Oluomo kò gbóyìnbó MC Oluomo ò lè sòyìnbó kan jó gaara dípò kí MC Oluomo kó sọ kudos to you ó sọ pé kùdùsì fún yín èyí lohun tó ń jáde lẹ́nu Davido sí MC Oluomo táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbọ́ ọtí wípé ǹjọ́ dáná kí Davido sọrú ọ̀rọ̀ bántabántá báyìí sí MC Oluomo kí lẹ́ MC Oluomo wá ṣe tó fi deserve irú àbùkù tí Davido tó fi ń kàn án yìí ọ̀rọ̀ ló bá mu kó mu rò wá o ẹ̀ṣẹ́ kì í déédéé ṣẹ́ bí ò bá sì nídìí obìnrin kì í jẹ́ kúmólú ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ nígbà tí àwọn igun méjì nínú àwọn igun ẹgbẹ́ onímọ́tò ní Ọ̀ṣun state àwọn tó jẹ́ pé wọ́n ṣèjọba NURTW lọ́wọ́ ní Ọ̀ṣun state iná ní ẹgbẹ́ Ọlámọ́mì àwọn ló jẹ́ pé àwọn ni wọ́n ń darí òun lálága ẹgbẹ́ àwọn onímọ́tò ìyẹn ní gáràjì kan ní pàtó nílùú Òṣogbo ó wá ṣẹlẹ̀ pé láìpẹ́ yìí iná nìjà bẹ́ẹ̀lẹ̀ léyìí tó já sí pé àwọn igun míì wọ́n fẹ́ jìjàgbá gáràjì lọ́wọ́ àwọn igun tó ń darí lọ́wọ́ níbẹ̀ léyìí tó já sí pé ó ti ṣe díẹ̀ tá a bá ní ká bójú wò lórílẹ̀‐èdè Nàìjíríà a ti máa lọ bí ọdún mẹ́fà ọdún mẹ́wàá tó ti jẹ́ pé agbọ́jà àwọn onímọ́tò ń jàgbá gáràjì lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn bálága kan bá wà ní gáràjì kan àfi káwọn míì kan lọ rúra wọn lágbára kí wọ́n pọ̀ kí wọ́n lè overpower àwọn tó wà ńbẹ̀ láti gba gáràjì yẹn lọ́wọ́ wọn lákòókò tí wọ́n bá ń ṣerú nǹkan yẹn onírúurú ẹ̀mí ló máa ń bọ́ sí onírúurú dúkìá ló máa ń bàjẹ́ onírúurú ọ̀pọ̀lọpọ̀ àwọn okòwò ló máa bàjẹ́ fàpẹẹrẹ tí gáràjì kan bá wà ńbì kan tó ní alága ńbẹ̀ bíi chairman ní gáràjì yẹn tó ń já tíkẹ́ẹ̀tì fáwọn èèyàn tí wọ́n ń gbowó táwọn onímọ́tò ń lọ tí wọ́n ń bọ̀ ẹnìkan kọ̀ déédéé dìde lọ́jọ́ kan pé àwọn ò bá ti gẹ ẹni tó jẹ́ alága gáràjì mọ́ wọn sì ń dìbò náà kò sọ̀rọ̀ pé a fẹ́ dìbò ẹni báyìí la fọwọ́ sí ẹni báyìí rárá o àwọn ogun tó fẹ́ gba gáràjì máa ní láti lọ rọra tógun àdá ìbọn kọ̀ọ̀kan ni wọ́n kọ̀ kó dé gáràjì yẹn wọ́n lè wá ká ẹni tó jálága bẹ̀ wọ́n á ká mọ́bẹ̀ àwọn sẹ́kítì àwọn táwọn yẹn jọ ń ṣègbìmọ̀ wọ́n á lé gbogbo wọn dànù bí wọ́n bá ti lé wọn dànù àwọn ti gbà ṣàkóso nìyẹn ó lè ṣe ọdún kan ó lè ṣe ọdún méjì ó lè ṣe oṣù mẹ́fà táwọn míì máa tó tún ronú pé àwọn fẹ́ gbà padà ìlànà tí wọ́n fi ń gba gáràjì lọ́wọ́ ara wọn láyé ọjọ́ òun nìyẹn àfìgbà tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kojú bọ̀ pé kí ló dé tẹ̀ ń para yín lórí ọ̀rọ̀ afẹ́ṣalága gáràjì àṣalága gáràjì tí wọ́n ti ń já tíkẹ́ẹ̀tì fúnra wọn ajẹ́pọ̀wọ́ kan wà ńbẹ̀ ìjọba ṣèlànà ààtò tó fi sọ pé òkè ní báyìí o ẹgbẹ́ ìyá forúkọsílẹ̀ lábẹ́ ìjọba máa ṣàmójútó ìlànà tẹ́ fi ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n èyí lẹ́ni ṣàkóso yín ìjọba máa gbé tíkẹ́ẹ̀tì ilẹ̀ eléyìí ló máa jẹ́ tìjọba eléyìí ló máa jẹ́ tiyín nínú tíkẹ́ẹ̀tì yìí bóyá fọ́pẹ́ tó bá jẹ́ 500 naira ní o ìjọba ló máa mú 300 èèyàn máa mú 200
nítorí pé ìjọba tójú bọ̀ yìí ó jẹ́ kí ìlànà ètò kó wà nínú ìlànà ìṣèjọba láwọn gáràjì lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣùgbọ́n àìpẹ́ yìí ló tún wá súyọ l'Ọ̀ṣun state wípé àwọn kan fẹ́ jìjàgbá gáràjì látijọ́ láti gbọ́rú ẹ̀. ọlọ́dún mẹ́rin ni wọ́n máa fi ń ṣe àwọn tó ń bẹ ní gáràjì tó ti ṣẹlẹ̀ nílùú Òṣogbo yìí hàn tí ìlọ́dún mẹ́rin wọn pé káwọn míì tó yọjú pé àwọn fẹ́ gbà lọ́wọ́ wọn. ìjàmbá yìí ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n farapa nínú ẹ̀. àwọn ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá alẹ́wọ̀ ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀ṣun agbóṣùbọ̀ kárí fún wọn. wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n rọ́wọ́ tó lára àwọn tí wọ́n lò gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jìjàǹgbara yìí láti pé àwọn fẹ́ gba gáràjì. nínú àwọn tó jẹ́ àwọn ni wọ́n ń bẹ ní gáràjì yìí àrí kan táwọn ọlọ́pàá mú tí wọ́n bá bọ́ lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún lóhun kọ́ lòun nìbọn kódà òun ò yìnbọn rí, òun ò mọ bí wọ́n ti ń yìn. ó dárúkọ ẹnìkan tí wọ́n ń pè ní Ṣíbí. ó ní Ṣíbí yìí ń tiẹ̀ láti Ifẹ̀ nìyẹn ti wá nínú àwọn tó jẹ́ adarí ẹ̀ka gáràjì kan níbẹ̀ ni. ó níyẹn ló gbébọn dání ń ló wá ó fẹ́ ròlù kinní tí wọ́n máa ń fà téèfín yọ nímú iná ló fẹ́ ròlù ló fi gba kinní lọ́wọ́ òun ló fi ní ẹ̀ẹ́dàkú bá ń gbébọn dání o ìbọn tóun gbà lọ́wọ́ ẹ̀ kóun gbé dání ń làwọn ọlọ́pàá dé sásìkò tí wọ́n fi rọ́wọ́ tóun tí wọ́n rọ́wọ́ tó àwọn tó kù. ẹni tó gbé o bá ń gbébọn dání ìyẹn ti fẹsẹ̀ fẹ́ǹtì ẹ̀. ìjà àwọn onímọ́tò yìí ṣẹlẹ̀ nílùú Òṣogbo tó di ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dá sí kí la túbọ̀ yìí o tí gbogbo gáràjì dákẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè àfìgbà táwọn ọlọ́pàá tó débẹ̀ tí wọ́n ṣá àwọn kan nínú wọn ní gbogbo ẹ̀ tó lọlẹ̀. gbogbo ọ̀rọ̀ yìí wá lọlẹ̀ tán ẹni tó fẹ́ darí láti jàgbá yìí lọ́jọ́ yẹn náà ló ti lọ sí secretariat wọn URTW níbẹ̀ ló ti ṣe bí wọ́n ṣe máa ń ṣe ń gbà náà pé òun ti gbà ṣàkóso ẹ̀ ló ti káwọn ọmọ tiẹ̀ lẹ́yìn. lẹ́yìn tó jẹ́ lẹ́yìn náà ni ẹgbẹ́ àwọn ìjọba àbílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n fàtẹ̀jáde síta wípé under local government kan ní gáràjì yìí wà under local government kan iná làwọn ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí ló wà o. fún díẹ̀ yìí àwọn fòfin dè àwọn suspend activities àwọn onímọ́tò NURTW àwọn suspend ẹ̀ náà. kò pẹ́ sígbà náà èyí ló di pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ń ló fòfin dè wípé àti àwọn onímọ́tò ní o àtàwọn onímárúwá àtàwọn ọlọ́kadà gbogbo tó jọmọ́ ìwà wọn pé à ń ṣe tíkẹ́ẹ̀tì òun dá dúró ná ẹ lè máa jáde sílùú kẹ́ máa gbá àwọn èrò kẹ́ máa gbowó yín o. ṣùgbọ́n pé àwọn kan ni wọ́n wà tí wọ́n máa gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ yín òun kọ́kọ́ dá àwọn tó ń ṣèṣàkóso yẹn òun kọ́kọ́ dá wọn dúró ná. ibi ìgan làwọn èèyàn rò pé ọ̀rọ̀ ti wáyé láàrin MC Oluomo àti Davido. ẹ má gbàgbé pé gómìnà tó pàṣẹ l'Ọ̀ṣun state pé káwọn onímọ́tò kí wọ́n má já tíkẹ́ẹ̀tì òun dá wọn dúró ná. gómìnà yìí ń ló jẹ́ àbúrò bàbá David Adeleke tá a mọ̀ sí Davido yìí. MC Oluomo ń ló jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn onímọ́tò lórílẹ̀‐èdè Nàìjíríà lè tó já sí gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan abẹ́ ìṣàkóso ẹ̀ ló wà. bí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ onímọ́tò l'Ogun State lẹ́yìn tí wọ́n bá ti bá alága wọn sọ òun gangan gẹ́gẹ́ bí ààrẹ ó láṣẹ ó nílànà táwọn náà máa gbà bá wọn dá sí i. nígbà tó wá gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí pé wọ́n mà ti ní pọ́ suspend àbí nǹkan iná MC Oluomo wá jáde síta pé kò sí gómìnà náà olórílẹ̀‐èdè Nàìjíríà tó lè dáwọ́ ìṣàkóso ẹgbẹ́ àwọn onímọ́tò tó lè dáwọ́ ẹ̀ dúró wípé káwọn yẹn kí wọ́n máa báṣẹ́ wọn lọ léyìí tó mú wọn tàpá sí òfin tòun ti àṣẹ tí gómìnà Adémọ́lá Adélékè tó pa pé kí wọ́n máa ṣiṣẹ́. MC Oluomo ìyẹn ní kí wọ́n máa ṣiṣẹ́ gómìnà ìpínlẹ̀ náà ó ní kí wọ́n máa ṣiṣẹ́. ọ̀rọ̀ yìí ló wá ń bọ̀rọ̀ bọ̀ lọ̀rọ̀ fi ń jẹyọ lóde tí David Adeleke tó lọ sórí ẹ̀rọ ayélujára tó lọ kọ síbẹ̀ wípé tàbá wá ń kọ gbogbo ẹran tó máa kọ nípa ṣé bí ìgbín wá ni tàbá ń sọ̀rọ̀ nínú ìṣèjọba nínú òṣèlú ṣé bí ọ̀rọ̀ tó máa wá kan MC Oluomo ni láti máa sọ pé àṣẹ tí gómìnà pa àṣẹ yẹn ò lè múlẹ̀ ni Davido fi lọ kọ síbẹ̀ wípé MC Oluomo tí ò lè construct sentence kan MC Oluomo tó jẹ́ pé kùdùsì ló ń sọ dípò kudus. ọ̀pọ̀lọpọ̀ àwọn orú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ń ló gbàlúgbàgbòrò nígbà tọ́rọ̀ yìí máa wá jáde lẹ́yìn yìí kò tí ì sí ọ̀rọ̀ àforíjì àbí nǹkan kan o. a ti mọ̀ pé alágbára ní jẹun ta MC Oluomo o lè má kàwé lóòótọ́ bó ń gan fúnra ẹ̀ ṣe máa ń sọ ṣùgbọ́n lọ́gbọ́n orí lọ́gbọ́n tó fi to ìṣèjọba àwọn onímọ́tò bí wọ́n ṣe jọ lágídí tó bí wọ́n ṣe jọ burú tó fi tò ó láti Òṣòdì
ó níye ọdún eléyìí tó fi ṣe alága ẹgbẹ́ àwọn onímọ́tò ní Òṣòdì gan fúnra ẹ̀. Lẹ́yìn yẹn ló di alága ẹgbẹ́ àwọn onímọ́tò NURTW ní gbogbo ìpínlẹ̀ Èkó, Lagos State. Lẹ́yìn yẹn ló lọ sí Àbújá ló di ààrẹ. Aláwọn èèyàn lápá tún lápá sí àwọn àwọn nǹkan kan tí wọ́n tọ́ sọ́nà. Kódà nígbà kan tí ọ̀rọ̀ jáde pé kò gbóyìnbó kò ṣe, ó jáde fúnra rẹ̀, ó ní lóòótọ́ àti lódodo kì í ṣẹ̀bi òun wípé bàbá àtìyá òun wọn ò rán òun nílé ẹ̀kọ́, kì í ṣẹ̀bi òun wípé òun ò lè sọ òyìnbó bí àwọn tó kù tí wọ́n kàwé bí wọ́n ṣe lè sọ, ṣùgbọ́n òun lè fọwọ́ sọ̀yà pé gbogbo ọmọ tóun bí pátá iná ni wọ́n kàwé tó yanjú tí wọ́n ní ìwé ẹ̀rí lálá, tó sì jẹ́ pé iṣẹ́ mọ́tò tóun ṣe yìí lòun fi ran gbogbo wọn. Òun náà fúnra rẹ̀ òun ẹni tí ò tí ì kú kò tí ì lè sọ pé ikú báyìí ni ó pò òun náà ń gbìyànjú tiraka láti wà lórí ìpele ẹ̀. Davido Adeleke tó wá bọ́ta tó sọ pé MC Oluomo kò lè sọ ìbò, àwọn èèyàn tí wọ́n ń takò Davido náà wípé ìwọ Davido tó sọ pé nìkan ò lè sọ ìbò ṣe bí nítorí pé ó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ilẹ̀ ní tọ̀rọ̀ ṣẹlẹ̀ sí l'Ọ̀ṣun State. Tó bá yẹ pé Èkìtì lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀, Davido Adeleke ò ní jáde ò ní kẹnubọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lẹ́gbẹ́ àwọn onímọ́tò. Kí ló ti kan ìwọ Davido pẹ̀lú ọ̀rọ̀ àwọn onímọ́tò? Wọ́n ní kí ló ti kan MC Oluomo pẹ̀lú ọ̀rọ̀ ìṣèjọba àti àṣẹ tí gómìnà pa? Àwọn ọ̀rọ̀ yìí àtàwọn ọ̀rọ̀ míì ló bẹ̀rẹ̀ sí ní tàn kálẹ̀, táwọn kan ń ṣàtìlẹ́yìn fún, táwọn kan ń tako ìlànà eléyìí tó wà ńlẹ̀ yìí. Ṣùgbọ́n lábẹ́ bó ṣe lè hùn kórí, àwọn èèyàn kan pé Davido ní ìsinyìí ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ti gómìnà Adeleke tó jàbúrò bàbá ẹ̀. Tá a bá sì gbàgbé, gómìnà yìí fẹ́ díje nínú ètò ìdìbò sípò gómìnà tó máa wáyé nípínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn ní oṣù kẹjọ ọdún tá a wà yìí. Gómìnà yìí máa díje lágbẹ́ ẹgbẹ́ òṣèlú Accord, bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP ni ló gbé gómìnà yìí wọlé. Gómìnà yìí á díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord, tó sì jẹ́ ẹlòmíì ni yóò díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Ìgbàgbọ́ wà wípé MC Oluomo ẹni tó jẹ́ alátìlẹyìn ààrẹ Bọ́lá Tinubu, ohun tó fi mú tí gómìnà Adémọ́lá Adélékè tó fẹ́ díje dupò gómìnà tó jẹ́ pé abẹ́ òṣèlú Accord ló wà, èyí ti fi hàn gbangba wípé ẹgbẹ́ òṣèlú Accord eléyìí tí gómìnà Adémọ́lá Adélékè tó ti fẹ́ jáde, wọn ò lè jọ ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ ti ààrẹ Bọ́lá Tinubu. Ààrẹ Bọ́lá Tinubu tó wà lókè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa gbèrò wípé ẹgbẹ́ òṣèlú tòun tó jẹ́ APC iná ni kó wọlé. Bẹ́ẹ̀ ni gómìnà tó wà nípò lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun lòun náà máa gbèrò wípé ní tòun o ẹgbẹ́ òṣèlú òun tó jẹ́ Accord ni kó wọlé. Ọtí wa ni ní báyìí o Davido ló ń ṣe ti Accord tó jẹ́ ẹgbẹ́ òṣèlú tẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wà, tí MC Oluomo tó ń ṣe ẹgbẹ́ òṣèlú ti APC eléyìí tí ọ̀gá rẹ̀ tó ti gbà fún tipẹ́tipẹ́ ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu tó wà. So àwọn méjèèjì yìí wọn ò ní nǹkan kan láti jọ ṣọ̀rẹ́ pọ̀ àfìgbà tètò òṣèlú tó bá parí. Làṣẹ pé ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà bá a bá mójútó bó ṣe yá mójútó, bá a bá gbìyànjú láti ṣèwádìí fínífíní, bá a bá gbìyànjú kárí wípé ìfẹ́ aráàlú làwọn olóṣèlú wọ̀nyí iná ni wọ́n ní lọ́kàn, yóò padà dihun táwa gan fún ara wa tá a járàlú tá a jẹ́ ń bẹ̀. Ẹnìkan ni ó máa sọ̀rọ̀ á ní àwọn olóṣèlú àwọn tí ò tiẹ̀ dá tí wọn ò mọ̀ nǹkan kan, àwọn ni wọ́n wà nínú òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìwọ sì wá ń kọ̀rọ̀ yàrá rẹ̀ ó mọ̀ nǹkan, bó bá kọ̀ tó jáde tó sọ fáwọn ẹnì yìí pé nǹkan tẹ̀ ń ṣe yìí ò dáa, bí wọ́n ṣe máa ṣe lọ títí láéláé nìyẹn. Bákan náà ẹ̀wẹ̀ láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ òṣèlú eléyìí tó ti fẹ́ máa di òṣèlú ẹ̀tanú, orí ọ̀rọ̀ òṣèlú tó ti fẹ́ máa di wàhálà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ilèmí ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò ìdìbò tó máa wáyé lóṣù kẹjọ nípínlẹ̀ Ọ̀ṣun yóò sọ bí ètò ìdìbò tó ń bọ̀ yóò ṣe rí. Ẹni tó jẹ́ alága fún àjọ elétò ìdìbò àpapọ̀ lẹwa INEC, ọ̀jọ̀gbọ́n Joash Amupitan, ó sọ̀rọ̀ kan láìpẹ́ yìí nígbà tó ṣàbẹ̀wò sílùú Òṣogbo tí ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú àbẹ̀wò tó ṣe nígbà tó bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ níbi ìpàdé tó ṣe yìí ó wáyé láàrin àwọn ẹgbẹ́ òṣèlú, onírúurú ẹgbẹ́ òṣèlú ni wọ́n kópa ń bi ìpàdé yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ àárín ìlú àwọn náà kópa ń bẹ̀, àwọn tọ́rọ̀ kàn àwọn aráàlú wọn kópa níbi ìpàdé yẹn. Ibẹ̀ ni Joash Amupitan tó jẹ́ alága àjọ INEC ló ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú tá ń bẹ̀rẹ̀ wa wípé a ò gbọ́dọ̀ ṣe òṣèlú ẹ̀tanú, a ò gbọ́dọ̀ ṣe òṣèlú eléyìí tí ó máa dá wàhálà sílẹ̀, a ò gbọ́dọ̀ ṣe òṣèlú tẹ́ pé ńgbà tá a bá dé ìjọba tán
inú tiwa go ní dùn lórí àwọn ìgbésẹ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ mọ̀ pé bí ẹgbẹ́ onímọ́tò ló ti bẹ̀rẹ̀ àfẹ́jìjàgbá gáràjì àwọn kan fẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC wípé ọwọ́ agbára eléyìí tí wọ́n ní nítorí pé àwọn ni wọ́n ń darí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tó jẹ́ ẹgbẹ́ òṣèlú APC iná làárẹ̀ orílẹ̀-èdè yìí wà iná ló fà á tí wọ́n fi ń fún wọn lágbára ìfún wọn lágbára ló dọ̀dọ̀ MC Oluomo ló pàṣẹ ẹ̀ fẹ́ni tó jẹ́ ìtòlọ́gba gáràjì lóṣogbo èyí tó jẹ́ pé àwọn ẹgbẹ́ alátakò tá a mọ̀ sí ẹgbẹ́ tó wà nípò lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun tí ṣe ẹgbẹ́ gómìnà Adémọ́lá Adeleke Accord Party iná làwọn náà ń tako ìlànà yìí wípé àwọn gbọ́dọ̀ fòfin dè àwọn ọ̀rọ̀ yìí wá ń jẹ lọ ṣùgbọ́n ṣe mọ̀ pé bá a ti ń sọ̀rọ̀ yìí iná ni àwọn agbófinró wọ́n ti rọ́wọ́ tó ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun SSG ẹni tórúkọ rẹ̀ ń jẹ́ Teslim Ìgbàláyé kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ Teslim Ìgbàláyé òun ni akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lè tó jẹ́ pé akọ̀wé yìí ló máa wà bí ipò kẹta ẹni tó súnmọ́ gómìnà Adémọ́lá Adélékè pẹ́kípẹ́kí iná lẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ẹ̀sùn wípé ó fẹ́ tàbò ó fẹ́ ràbò iná lẹ̀sùn tí wọ́n fi kàn án kí ló dé ọláwọn gbọ́ fìrìfìrì kan nígbà tó máa délé Teslim Ìgbàláyé ẹni tí ṣe akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun State SSG nígbà tó délé ẹ̀ ni wọ́n bá owó cash tí wọ́n dì lọ́tọ̀ọ̀tọ̀ 4.8 million naira ní àpapọ̀ owó tí wọ́n bá nínú ilé ẹ̀ lẹ́yìn èyí wọ́n ní wọ́n bá list eléyìí tí wọ́n korúkọ àwọn olùdìbò tí wọ́n tì kí ẹ̀ wọ́n bá ń bẹ̀ wọ́n bá káàdì ìdìbò wọ́n bá nínú ilé ẹ̀ àtàwọn márùn-ún míì ni wọ́n jọ mú gẹ́gẹ́ bá àwọn ọlọ́pàá ti sọ wọ́n láwọn gbọ́ta ní lólobó kan wípé nínú ilé Teslim Ìgbàláyé yìí o eléyìí tó ń bẹ ní Òròkì Estate iná làwọn wá lọ àwọn ti gbọ́ pé àwọn kan kóra wọn jọ síbẹ̀ tí wọ́n ń gbèrò lórí pé a fẹ́ máa ta ìbò a fẹ́ máa ra ìbò ẹ̀sùn tí àwọn agbófinró fi kàn wọ́n ìní pé àwọn owó yìí o bóyá ni ò jẹ́ pé ń lòdù ẹ̀ lẹ̀dà kókó ètò ìdìbò kí wọ́n lè máa àwọn tó lórúkọ ẹ̀ bóyá fẹ́ máa fún wọn lówó láti máa gba káàdì ìdìbò wọn kí wọ́n máa fún wọn lówó kí wọ́n máa dìbò ni bẹ́ẹ̀ sì rèé làwọn igun kan pé òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà máa burú o ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ ó ṣe jásìkò òdìbò yìí lẹ́ṣẹ̀ṣẹ̀ ń lọ ilé Teslim Ìgbàláyé tẹ́ ẹ wá sọ pé ẹ gbọ́ fìrìfìrì ọ̀rọ̀ kọ ṣé ẹni tó jẹ́ SSG akọ̀wé ìjọba ìpínlẹ̀ kan kò lè ní káàṣì owó ńlé bóyá òun pé òkè owó yìí òun fẹ́ máa fi ra nǹkan ni àbí tóun bá jáde òun lè fún àwọn èèyàn o bóyá ó fẹ́ fi ṣàánú fáwọn èèyàn ni wípé gbogbo ọgbọ́n òṣèlú ni àti lọ ilé Teslim Ìgbàláyé láti pé ẹ̀ka owó tùlùtùlù ẹ̀ka mọ́ lọ́wọ́ 4.8 million naira tẹ̀ bá lákàtà ẹ̀ àwọn márùn-ún tẹ̀ jọ arrest wọn papọ̀ ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yóò ṣe ń lọ ní èyí tí gbàgbọ́ wà pé iléeṣẹ́ ọlọ́pàá lẹ́wà Nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n á ṣèwádìí fínífíní lórí ọ̀rọ̀ yìí ẹ̀sùn tí wọ́n fi kàn Teslim Ìgbàláyé SSG ní Ọ̀ṣun State Secretary to the State Government lọ́ṣun wípé àwọn owó tí wọ́n bá lákàtà ẹ̀ tó bá jẹ́ lóòótọ́ àti lódodo lówó yìí wà fún ríra ìbò fún títa ìbò ó ní jìyà lábẹ́ òfin àwọn márùn-ún tí wọ́n mú pẹ̀lú ẹ̀ tó bá yẹ pé ìlànà táwọn yẹn náà ń tọ̀ ìlànà tó ní ṣe pẹ̀lú pọ́ṣẹ̀ sófin ìjọba ní gbogbo ìgbésẹ̀ eléyìí tí wọ́n lè gbé láti rí i pé wọ́n fi ìyà tó tọ́ jẹ wọ́n lábẹ́ òfin ṣùgbọ́n bí ètò òdìbò ó ṣe wá ń kọlẹ̀kùn gbọ̀gbọ̀ yìí ẹ má jẹ́ ká ṣe ètò ìjọba ẹ má jẹ́ ká ṣòṣèlú bó bá o pa bó bá bá kó bù ú lẹ́sẹ̀ nítorí nípínlẹ̀ Ọ̀ṣun yìí lásán ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tó ti gbẹ̀mí èèyàn lórí ipa fẹ́ dìbò èyí tó sì kù ká máa dìbò ọ̀hún lọ́ṣun state bóyá ló jọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ mọ́ báyìí nígbà tá a ti jẹ́ pé ìdìbò tí ì wáyé tónírúurú ìjà tó ti ń ṣẹlẹ̀ tónírúurú ìkọlù tó ti ń ṣẹlẹ̀ tónírúurú àwọn ọ̀rọ̀ míì eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọba tó ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí la mọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ ìpínlẹ̀ tó jẹ́ pé àlàáfíà tó ń sùúrù ni wọ́n fi ń lọ la fi ń pé ó dọwọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí tó ń lọ lọ́wọ́ láàrin Davido àti MC Oluomo ẹ má yẹ ká kọ̀rọ̀ òṣèlú bọ̀ ọ́ nítorí pé tá a bá ní abojú wò ó bí ẹ̀gbọ́n sàbúrò lọ̀rọ̀ Davido àti MC Oluomo ẹ má jẹ́ kó dìgbà tó ṣèlú dé tó fẹ́ da gbogbo ẹ̀rú
kì í ṣe pé Davido àpòhùn ò gbọ́ nípa MC Oluomo àbóhùn ò mọ MC Oluomo, kì í ṣe pé MC Oluomo á sọ pé òun ò mọ Davido rí. Ẹ má jẹ́ kó wá dìgbà tọ́rọ̀ òṣèlú dé ká máa wá kanra wa lábùkù káàkiri. Ẹ̀yin egun tẹ́ MC Oluomo tẹ́ ń pé Davido báwo bó bá wá ṣe eré níbì kan tí MC Oluomo bá ní pé kí àwọn bọ́ìsì àwọn nǹkan kan tẹ́yìn tí Davido tẹ̀sí ń pé ta ló ń sọ̀rọ̀ tájá ń jùrù. Ẹ ṣe MC Oluomo wá súnmọ́ àwọn Davido rárá ni. Davido kìkì àgbáyé nǹkan kan. Ẹ má jẹ́ ká wa tá a já látìlẹ́yìn náà ká dá wàhálà lẹ̀, nítorí ohun tó ṣe kókó, ohun tó ṣe pàtàkì nínú ìlànà òṣèlú àti ìlànà ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà, àwa aráàlú èlò yẹ ká fi ṣe àkọ́kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìjà ló ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tètò ìdìbò tí ì dé. Eléyìí ń jẹ́ kẹ́rù máa bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ jáde wá dìbò gan, wípé ṣé pẹ̀lú gbogbo crisis tó ń ṣẹlẹ̀ yìí ṣé ààbò pípé máa wà lórí àwọn táwọn bá lọ dìbò. Eléyìí ló yẹ ká máa rò. À ń bọ̀ ẹni tó jẹ́ adíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun, ẹni tó jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè tó jẹ́ adíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord. Ẹ jẹ́ ká tọ́ bọ ìwé àdéhùn wípé àlàáfíà máa jọba lákòókò ètò ìdìbò. Àwọn òpé káwọn tí wọ́n ń ṣèwádìí kẹ́ má ṣèwádìí wọn fínífíní o. Tẹ́ ẹ bá ṣèwádìí ẹni tẹ́ ẹ bá rí pa di ọ̀rọ̀ símọ́ lórí tó hùwà bàjẹ́ àbí tó tako ìlànà òfin à ń dìbò tàbí à ń gbáradì fétò ìdìbò nínú ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́ṣun state, ẹ fìyà tó tọ́ jẹ́rú ẹni bẹ́ẹ̀. Bákan náà ẹ̀wẹ̀ nírú ìlànà eléyìí tó ń lọ lọ́wọ́ nípa ìforúkọsílẹ̀ àwọn olùdìbò àtàwọn onírúurú ìgbésẹ̀ eléyìí tọ́pọ̀lọpọ̀ ti gbé, ẹ jẹ́ káwọn èèyàn ó mọ ìlànà tó yẹ kí wọ́n tọ̀, kó má jẹ́ pé gbogbo ìgbà ìjà lásìgbò la máa fi fà. Bí MC Oluomo tó bá pàṣẹ gẹ́gẹ́ bí ààrẹ fún ẹgbẹ́ àwọn onímọ́tò yìí, ó tó bẹ́ẹ̀ kó dá sí i, nítorí ìdí pàtàkì tí wọ́n fi yàn án àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan, àwọn alága tó fi jẹ́ pé àwọn tó wà nígbìmọ̀ tí wọ́n fi yàn án gẹ́gẹ́ bí ààrẹ fẹ́gbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè Nàìjíríà á jẹ́ ṣùkẹ́ ìdí ẹ̀ bí nǹkan kan bá wá ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kan tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ onímọ́tò tí ò bá rí nǹkan kan wí sí, tí ò bá dá sí. Davido tó sì lọ ń sọ̀rọ̀ yìí, mi rò kó yẹ kí Davido kó gbẹnu sí ọ̀rọ̀ onímọ́tò tàwọn ìjọba. Àkọ́kọ́, Davido eléyìí tó jẹ́ olórin ẹlẹ́ẹ̀kejì ni pé kì í ṣe pé ẹ̀gbọ́n rẹ̀ ló ń darí ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun, kì í ṣe pé wọ́n wà nínú ẹni tó ń ṣèjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tó bá sì ju ni lọ bó jẹ́ bíntín báyìí ní í ṣe là á bọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ọ̀rọ̀ yìí àwọn kan lè ní kò pọ̀ jẹ́nu Davido lọ, ó lè sọ bẹ́ẹ̀, àwọn míì lè sọ pé ó pọ̀ jẹ́nu ẹ̀ lọ lábẹ́ bó ṣe lè hùn kórí. Ibi tí àlàáfíà ti máa jọba lórílẹ̀‐èdè Nàìjíríà, ibi tí àlàáfíà ti máa jọba nínú ètò ìdìbò tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀‐èdè káàkiri àgbáyé ni wọ́n ń fojú sọ́nà lórí ètò ìdìbò tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun yìí. Ẹ má jẹ́ ká fi wàhálà tó ń làásìgbò, ẹ má yẹ ká fi dàrú. Ó nípa ribiribi tí Davido tó ti fi pasẹ̀ orin tó ń kọ tó ti fi kó fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun, tó ti fi pasẹ̀ orin tó ń kọ tó ti fi kó fún ìdàgbàsókè orílẹ̀‐èdè Nàìjíríà tó nírúurú ẹ̀ka. Bákan náà ẹ̀wẹ̀ MC Oluomo tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn onímọ́tò NURTW, òun náà ti nípa ribiribi eléyìí tó ti fi ìlànà ibi iṣẹ́ tó yàn láàyò yìí tó ti fi kó fún ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó, ìdàgbàsókè ọmọnìyàn àti ìdàgbàsókè orílẹ̀‐èdè Nàìjíríà, kí gbogbo wa ká fọwọ́ wẹwọ́ kọ̀wọ́ ó lè mọ́. Àdúgbò pọ̀ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe láǹfààní láti farabalẹ̀ tẹ́ ń wò wá. Àjọṣe wo ò ní bàjẹ́, ilé ò ní léwọ́, ọ̀nà nínà wá o, pòrògòdò ayé ò ní lò fún wájó. Ẹ má gbàgbé ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe, ẹ tọ notification button ńlẹ̀ kẹ́ ẹ lè máa rí wa wò ní gbogbo ìgbà. Títí ọjọ́ míì tá a máa pàdé akọ́ọ̀dì tó ń fò lókè lókè, mo sún mo sáyẹ̀nsì.